ayẹyẹ o ayẹyẹ mama mi. ìṣègùn ayẹyẹ àṣìmí wa ayẹyẹ. bàbá mi gúnnú ló lókun sóbò ẹ ṣe èso lọ́wọ́ gúnnú. èso gúnnú lókun sóbò ẹ ṣe èso lọ́wọ́. túndé tí ogun lókun sóbò ẹ ṣe èso lọ́wọ́. Maliki tunu lókun sóbò ẹ ṣe èso lọ́wọ́ gúnnú. ayé bàbá tí mo ní lóko ẹ ṣe èso lọ́wọ́. ayé gúnnú kò lókun sóbò ẹ ṣe èso lọ́wọ́ gúnnú. kéré àlòkù ràdòdò kéré àlò. sájànú wọ kéré kéré àlò màmá mi. májì dòdò kéré kúrà dòdò kéré àlò. àjèkó onúkó àjèkó ẹjẹ máa bọ̀ àjèkó wétòkó. ẹjẹ máa bọ̀ àjèkó wétòkó. ẹjẹ máa fọ̀ àjèkó wétòkó. aṣíbíù ewé àbámi àmì omi àmì. bàbá mi lábọ́lábọ̀ fi ta sọ́gbéra o. gbónú kò fi ta sọ́gbéra o. gbónú lókun sóbò ẹ ṣètò lábọ̀ gbónú. mo sì bọ̀ wá gbónú kò lókun sóbò ẹ ṣètò lábọ̀. ìṣèmọ̀lẹ̀ yẹ gbónú lókun sóbò ẹ ṣètò lábọ̀ gbónú. bàbá yálò wọ́n bá wọn dá sí sánága pé kó tí yé olúwa sì wáwá o. ìsàgà pé kó tí yé olúwa sì wáwá. ayé màmá o ayé màmá o. lọ́dúnlọ́dún là ń rọ́gbó lọ́dọọdún là ń ráwùsá ọdọọdún là ń rọ́mọ òbí lórí àtẹ bọ́dún bá dùn àárín nǹkan àjọ̀dún ọdọọdún ni láṣogún ọdọọdún nìrókò sọgbọ̀n lọ́dúnlọ́dún làbí ayá sàádọ́ta ọdọọdún lẹ̀ wá wà àtúntìdé bá a ṣe ń dé àti bọ̀ bá a ṣe ń bọ̀ àwa la mú gbòòròdùn àtúntìdé lutasma record international agbáṣà ní gbogbo àgbáyé káàbàtà ẹ ti mọ̀ wá lọ́dọọdún a máa ń mú ọdún ìgúnnukó ti ìlú ìjẹ̀ṣàtẹ̀dó a máa ń mú wá lóòrèkóòrè lọ́dọọdún àrà lóríṣiríṣi lẹ máa ń rí láti ọ̀dọ̀ àwọn onígúnnukó nílùú ìjẹ̀ṣàtẹ̀dó a tún rí tọdún yìí bó ṣe lọ sí nínú fọ́nrán yìí ẹ ti mọ̀ pé wọ́n á kọ́kọ́ lọ sínú igbó ògúnnu láti lọ wu igi wọ́n á lọ sí oko igi láti lọ wu igi wá àti ọmọdé àtàgbà torí wọn ní kékeré ni oníṣẹ̀ṣe ti ń kọ́ ọmọ ẹ̀ lásọ̀ láti kékeré ni wọ́n ti ń kọ́ gbogbo àwọn ọmọ wọn gbogbo wọn pátá wọ́n máa wu igi tí wọ́n máa wọ èyí tí apá kálukú bá ká wọ́n ṣe máa wọ káàkiri gbogbo ìlú Ìjẹ̀ṣàtẹ̀dó rèé kó tó di pé eré máa bẹ̀rẹ̀ láti fi sàmì ọdún ọmọ ọlọ́dún gbọdún òun lẹ rí tí ó ti jáde yìí tètè ń jí lẹ rí tí ó ń dára lóríṣiríṣi tó ń gbé òkìtì lóníranran yìí kì í hun wọ́n torí ṣoṣooṣù kì í wọ̀n bẹ ìràwé igbó kì í hun gbó ìràwé ọ̀dàn kì í hun ọ̀dàn ẹtún ti ṣọdún yìí ẹ ṣètò ọ̀pọ̀lọpọ̀ ẹ̀ láì ṣe ọba mi Èdùmàrè gbogbo ọmọ tápà lè ń pe ọ̀tẹ̀tẹ̀ ọmọ àfòwúrọ̀ gbáṣọ mú gírígírí tápà mo lùgúdú mojó kété wọgbó ọya lọ èrò tèǹgbà òun ò gbọ́dọ̀ ẹ̀yìn mo kí babaláwo rojú kóróró mo ní bóyá dákun dábọ̀ tí ń ṣe ni Ọ̀rúnmìlà dákun dábọ̀ fi èdè nú wọ́n kí ìgúnnú fajúro mo ní bóyá ọ̀rẹ́ tápà tí ń ṣe ni màá ṣọ̀rẹ́ tápà mọ́ ọ̀nà gó bí kinní bá ti ń ṣeré kíkìnì ó lọ rèé jòkó jẹ́jẹ́ òbí ìdá ọmọ alùpùpù lọ́pọ̀ olúrọ̀rẹ́ ọmọ ká orí ẹṣin òbí ajílù ọmọ àyò ìjẹjò àlùkò tá a bú lọ́jà tó sì gbọ́n lé jagunla bí abetí ìlú kára bí ajere nínú àwọn tí wọ́n jẹ́ ọmọ tápàlẹ́ ń pe lẹ́rìí tí wọ́n ń bọ̀ tí wọ́n pàdé òòṣà wọn tó bọ́ọ̀lẹ̀ nínú mọ́tò tó fọ̀wọ̀ fún tọwọ́tọwọ́ ó ṣí fìlà lórí ó fún un ní owó ọdún òun náà ṣe àdúrà fún lóríṣiríṣi gbogbo ọdún ó kù yèdún gbogbo ẹ̀yin òbí ìdá ọmọ àtúlọ́kọ̀ òbí tápà ọmọ afàmùsèlù tápà tí kì í bá wọn jójó onídùbúlẹ̀ àfàdodo ni wọ́n ń jójó tiwọn tápà kì í bá wọn kọ́lé onídùbúlẹ̀ àdodo ni wọ́n ń kọ́lé wọn ọmọ eléégún gogoro abìjó ló ń gbà tí ò gbọdọ̀ jó lábẹ́ ọdán bó bá jó lábẹ́ ọdán ńṣe ni wọ́n ń faṣọ kọ́gi kọ́nàkọ́nà orí rẹ̀ yóò fìlàkà ègùn tẹ́ ẹ rí wọn ò mú mi mọ̀ sọ pé tán
tápàtẹ́ rí wọn ò mú mi mọ̀ gunu bọ́lọ̀ ń bá fẹ́ èmi náà ní mú ni mọ̀ ṣá bàbá mi ọ̀tẹ̀tẹ̀ ńlẹ́ o máa fòórọ̀ gbáṣọ mú gírígírí ìbá bàbá òbí ará àlódò ó ń lòdù ẹni agbádá yẹn ló lẹ́ṣin jẹ̀wẹ̀nẹ̀ ṣẹ́fẹ̀ tápà ọmọ ẹgbẹ̀je ìlẹ̀kẹ̀ olúńlọ́kun ò gbọ́dọ̀ jẹpo abọ̀sà ò gbọ́dọ̀ jiyọ̀ òfun ni wọ́n ń jẹ láre fún ọ̀gọ́ ṣáńlọ́gọ́ máa fọ̀gọ́ mi yọnu ṣálùtì máa fojí ọkọ̀ tẹ́lẹ̀ fọ́ mọ̀gàmọ̀gà gàdàgodo ní tápà ń ṣẹ̀ṣọ́ nílé olúbísí ọmọ ẹranko yáyo ẹkú ọdún ẹkú ìyèdún àṣèyí ṣàmọ́dún o àṣàmọ́dún ṣẹ̀mí ọdọọdún là ń rórógbó ọdọọdún là ń ráwùsá ọdọọdún là ń rọmọbì lórí àtẹ ọdọọdún lẹ̀ wá ń wà ẹ máa wà lówó ìlú Ìjẹ̀ṣà-Tẹ̀dó ibẹ̀ la wà tá a gbé ń ṣọdún Ògúnnukú lọ́wọ́ kò ní bàjẹ́ ẹ ti ń wo bẹ̀m̀bẹ́ bó ṣe ń dún torí wọ́n ní jó kí ni tápà ń jó bẹ̀m̀bẹ́ ni tápà ń jó bẹ̀m̀bẹ́ ni tápà ń lù nílé olúbísí ọmọ ẹranko yáyo òkú tápà kan òwe mi àyè tápà ló hùn mí torí tí tápà bá kú wọ́n á ní ẹ bá wọn wó tutù òwú kẹ ẹ bá wọn wá fara oyin òtútù òwú ti dọ́jà ó dọ̀pọ̀ afárá oyin ti dọ́jà ó rọ̀ wọ́n gógó bá a bá ní wó tutù òwú tá a bá ní wá fara oyin ta ní ò bá ní sìnkú tápà lógìdo lálélúọya tá a bá rẹ́ni bá ní sìnkú tápà lógìdo lálélúọya ta ní ò bá ní gbẹ́lẹ̀ lógìdo ta ní ò tó bá ní sun ìpadò fúnjọ́ méje tó rọ́wọ́ la fi ń tu ọmọba tó fi ń ré kọjá lórí omi irú la fi ń tu àwòrèmẹ̀gùn bábọ̀ ọ̀pọ̀dà àtùwánú ilé là ń tu olú ògodó òòjọ́ tí orí ògodó gbòbí mẹ́rìndínlógún nílé tápà lè ń pe ni amú mẹ́rin bọ̀kọ̀ amú mẹ́rin bọ̀ṣín amú mẹ́rin borí akọ ẹṣin mẹ́rin tó kù la fi bọ orí ògodó ọmọ ẹwà lè ń pe lálélúọya ọ̀tẹ̀tẹ̀ ọmọ àfòórọ̀ gbáṣọ mú gírígírí òbí ò lè yó mo ṣe bórin lòbí lè kọ ní kútúwéjì abílẹ̀ rẹ̀ tápà ọmọ afàmùsẹ̀lù rí bí tètè yìí bó ṣe bẹ̀rẹ̀ sí ní yí tó ń gbókìtì ara wọn máa ń fẹ́ ńlẹ̀ dáadáa bó bá jẹ́ pé àwọn èso ni àwọn èyí tó ga yẹn wọ́n á bẹ̀rẹ̀ sí ní yí wọ́n á máa yí báwọn èèyàn kan bá ròlù bẹ́ẹ̀ tó kò yí bẹ́ẹ̀ bó yí bá kó àforí lulẹ̀ ni kò ní bàjẹ́ fún gbogbo wa láṣẹ ọba mi Èdùmàrè mo kí gbogbo ọmọ tápà lẹ́yìn pé o ẹ kú ọdún gbogbo ọmọ Ìjẹ̀ṣà-Tẹ̀dó ẹ kú ọdún ẹ kú ìyèdún àwọn ọmọ tí wọ́n ń bọ̀ láti igbó ìwúgi òun lè rí tí wọ́n ń bọ̀ yìí tí wọ́n ń fa igi wọn tí wọ́n gbé léjìká tí wọ́n ń bọ̀ láàrin ìlú láti fi sàmì ọdún pé àtúnṣe ọdún tó pé ọdún jọ àjọ̀dún wa tèṣí pé. ẹ̀rí bó ṣe ń lọ tẹ́ bá ń gbọ́ dàlódàló ogun Olúbísí ló ń le bẹ́ẹ̀ bá ń gbọ́ dàlódàló ogun Olúbísí ló ń gbalẹ̀ bọ̀ torí àwọn ọlọ́mọ agbékáyà gorí ẹṣin ọ̀ṣẹ̀kẹ̀tẹ́ mọ̀mọ́ ogun jọmọ ẹlẹ́ṣin lọ mi ò dédé ṣèdírí ẹ̀lẹ́ńkẹ́ lórí ẹṣin ojoojúmọ́ ló sọ mí di báwọn ọ̀tẹ̀tẹ̀ ọmọ àfòwúrọ̀ gbáṣọ mú gírígírí ẹ kú ọdún ẹ̀yin èèyàn wa ẹ gbádùn wa dọ́ba níbi ọdún tá a wà yìí torí ẹ ti mọ àwọn àrà lóríṣiríṣi tí àwọn onígunukó ti ìlú Ìjẹ̀ṣà-Tẹ̀dó tí wọ́n máa ń dá lára lọ́dọọdún ẹ tún gbádùn tọdún yìí ẹ rí àrà àṣẹ̀ṣẹ̀ mẹ́yẹ̀ bọ̀ lápò ní ohun kùtùkùtù là ń mú kọ́ ọ̀dájí la fi ṣe eré ètè ní a tún yọ ọmọ ẹlòmíì lẹ́nu kò ní bàjẹ́ ẹ jẹ́ kí n tún lọ da nǹkan sọ́nà fún bí mo ṣe máa ń ṣe lóòrèkóòrè ká fi gbádùn ara wa síwájú díẹ̀ sí i ń bọ̀. àwọn ọmọ tápà lè ń pe àwọn ọmọ onígunukú àtàwọn ìyàwó ilé àwọn ilẹ̀ ń wò yìí tí gbogbo wọn tí wọ́n ń kúnlẹ̀ tí àwọn ògúnukó tí wọ́n ń ṣe ìwúre fún wọn àdúrà gbogbo ló máa gbà lẹ́yìn tí wọ́n ti ń lọ sí ilé látòjúlé sójúlé nílùú Ìjẹ̀ṣà-Tẹ̀dó ní ìpínlẹ̀ Èkó níbẹ̀ láwà ẹ ti rí àwọn ọmọ tí wọ́n ń bọ̀ láti igbó Òwúgi toró òòṣà tá a bá ń ṣe tá a bá ń lọ́mọdé sẹ́yìn kó òòṣà náà kó ba lè parun ni àmọ́ kó má bàa parun ni wọ́n ṣe ń tọ́kọ́ gbogbo àwọn ọmọ yìí
láti mọ bí wọ́n ṣe ń ṣe láti lẹ̀ wá. Èyí tó bá wù kálukú ló máa wù. Bó bá ṣe wù kó wúwo só, oko gìrì kì í tán nù àparò. Gbogbo igi yìí náà máa gbé káàkiri ìlú. Ẹ ti rí bí àwọn igi yìí ṣe tó. Torí ibi tí wọ́n ń pè ní igbó òwúgi yìí, bí wọ́n bá wugi ń bẹ̀ léni tó bá máa dọdún tó ń bọ̀, a tún ti là, a tún ti yè, a tún ti tóbi dáadáa. Wọ́n ṣe máa ń ṣe lọ́dọọdún nìyẹn. Ìyẹn ni wọ́n fi mọ̀ pé ètùtù gbà, ẹbọ fín, ọdún dun, ọdún jọ, ọdún pé, àjọ̀dún wa tèṣí ó tún ti pé. Àdúpẹ́ 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 lọ́wọ́ Elédùmarè. Mo ti sọ fún yín pé ọmọ ọlọ́dún gbọdún a máa jó dáadáa. Bí wọ́n bá ń jó wọn a máa lọ́ọ̀yì. Bí èèyàn kan bá gbìyànjú ẹ̀ wò bóyí bá kó a kò rí sí kọ́tà jù. Tá a bá ń ké tápà lé ń pé tá a sọ pé tápà kì í bá wọn kọ́lé onídùbúlẹ̀, adódó ni wọ́n ń kọ́lé tiwọn. Ọmọ eléégún gogoro ni bàbá wọn ń jẹ́, àbìjó lòǹgbà tí ò gbọdọ̀ jó lábẹ́ ọdán. Tó bá jó lábẹ́ ọdán, ńṣe ni wọ́n ń faṣọ kọ́gi. Kọ́nàkọ́nà orí rẹ̀ yóò fìlàkà fìlàkà. Alhaji Ashimiu Abiodun Saka Ìdáàsò ti ìlú Ìjẹ̀ṣà-Tẹ̀dó. Ẹkú ọdún ẹkú ìyèdún ọmọ òbí tápà ọmọ afàmùsèlú. Lọ́dọọdún ni wọ́n ń ṣọdún tọ́dún wọ́n sì ń dùn. Ẹ̀ṣọdún ọdún yìí ṣe tẹ̀mí ìtòwó tọmọ. Lọ́dọọdún là ń rórógbó, ọdọọdún là ń ráwùsá, ọdọọdún là ń rọ́mọbì lórí àtẹ, ọdọọdún lẹ̀ wá ń wà. Ẹ máa wà lówó lọ́mọ lálàáfíà ara. Ẹ̀rí Ìdáàsò Alhaji Ashimiu Abiodun Saka àwọn lẹ́rí tí wọ́n wọlé yìí kò ní bàjẹ́. Àwọn tí wọ́n bọ̀ láti igbó òwúgi ibẹ̀ látún ti wà yìí. Tá a bá panumọ́ díẹ̀ kẹ́ ẹ lè gbádùn àwọn ọ̀lù àti àwọn ọ̀rọ̀ lóríṣiríṣi tó wà nú ẹ̀ nítorí kó máa jẹ́ pọ̀rọ̀ wa ló máa bọ gbogbo ẹ̀ mọ́lẹ̀. Àwọn ọ̀lù yìí ìyẹn bẹ̀m̀bẹ̀ ó ní òwe lóríṣiríṣi tí wọ́n fi ń pa, ó sì ní ọ̀nà tí àwọn ọ̀lù yìí ń gbà dún, ó ní bó ṣe ń dún tí àwọn oníkálukú gbogbo ọmọ onígunukú àti gbogbo ẹ̀yin tẹ́ bá ra fọ́nrán wa yìí kẹ́ ẹ lè mọ̀ pé eégún ń bẹ, òòṣà ń bẹ bíi tàtijọ́. Àwa ń sin bàbá bíi tàtijọ́, àwọn táwọn sin bàbá bíi tàtijọ́ ọmọra wọn. Àdúpẹ́ fọ́lọ́run. Àwọn ìlú ilé sílé, ilé ẹbí, ará ọ̀rẹ́ ojúlùmọ̀ ibẹ̀ lẹ́rí tí àwọn ìgúnnukó tí wọ́n ń wọ̀ yìí láti lọ ṣe ìwúre fún wọn, láti lọ ṣe kọsẹ̀, láti lọ ṣe ìjúbà, láti ṣe ìwúre. Àwọn ìyàwó ilé àwọn náà ti wà lẹ́yìn àwọn onílù, wọ́n ti wà lẹ́yìn àwọn ìgúnnukó. Gbogbo ẹ̀ tí wá lọ. Ẹ jẹ́ ká gbọ́ díẹ̀ nínú orin tí àwọn ìyàwó ilé tí wọ́n kọ. Ẹ ti ń rí àrà lóríṣiríṣi. Àárọ̀ láti máa mọ̀ balẹ̀ ṣe máa rí. Kọ́ba kó jẹ́ kálẹ̀ kó san wájú òwúrọ̀ lọ.
mo ti ẹ̀ jẹ́rìí bàbá yìí torí wọ́n tẹ̀lé orin onígunukó ni ọmọ rere yàgò fẹ́ṣù yàgò 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 fẹ́ṣù ọmọ rere yàgò fẹ́rí báwọn mọ́tò fún wọn ṣe tò lọ torí wọ́n mọ̀ pé wọ́n ń ṣọdún ọdún tí wọ́n sì ń ṣe yìí wọn ò ṣe nítorí tara wọn nìkan wọ́n fi ń ṣe ètùtù fúlù ni ẹ̀rí pé lẹ́yìn ọmọ ọlọ́dún gbọdún àwọn ògúnnukó tó kù káàkiri ilé àwọn náà ti bẹ̀rẹ̀ sí ní jáde wá láti erékù láti wá pàdé òòṣà tó jẹ́ ọlọ́dún tó gbọdún gangan nínú wọn lẹ ti ń wò yìí ẹ̀ ti rí ara ti bẹ̀rẹ̀ sí ní pẹpẹ ti bẹ̀rẹ̀ sí ní tẹ́ ení èjì ẹ̀ta ẹ̀rin àrún ẹ̀fà ẹ̀ tí ì rí nǹkan kan ẹ̀ sì máa gbádùn adọ́ba kẹ́ ẹ lè mọ̀ pé aṣọ tí wọ́n lò lọ́dún tó kọjá ó ti yàtọ̀ sí tọdún yìí lọ́dọọdún ní ìgúnnukó ló ń pààrọ̀ aṣọ àwọn eégún onídán nìkan la mọ̀ tí wọ́n máa ń yíṣọ àmọ́ láti ìlú Ìjẹ̀ṣà-Tẹ̀dó láti mọ̀ pé ìgúnnukó náà òun náà máa ń pààrọ̀ aṣọ bó ṣe ga tó yìí bó ṣe máa pààrọ̀ aṣọ délẹ̀ á tún ṣe bẹ́ẹ̀ lọ́dún yìí lágbára Ọlọ́run lágbára àwọn alálẹ̀ ẹ jẹ́ fi yín lọ́kàn balẹ̀ ẹ gbádùn ẹ̀ tó bá yá kò ní bàjẹ́ fún gbogbo wa. ẹ ti ń wo àwọn ògúnnukó bí wọ́n ṣe pọ̀ tí kálukú wọn ń ṣeré tí wọ́n ń lọ yìí ení èjì ẹ̀ta ẹ̀rin àrún ẹ̀fà ìje ẹ̀jọ ẹ̀sán ẹ fẹ́ kà wọ́n ṣé ẹ mọ iye àwọn tó kù lẹ́yìn ẹ má jẹ́ ká kà wọ́n. bí wọ́n bá ń ṣọdún ìṣẹ̀ṣe báyìí wọ́n fi ń ṣètùtù sí ìlú ní tẹ́ bá wò ó dáadáa ẹ rí i pé ilẹ̀ Yorùbá ó tùbà ó tùṣẹ pàápàá ìlú wa nípínlẹ̀ Èkó ó tùbà ó tùṣẹ torí pé ààyè gba àwọn oníṣẹ̀ṣe ni eléégún ni o onígunukó ni o ọlọ́dẹ ni o ológun ni o gbogbo wọn pátá ni wọ́n ń ṣètùtù tí wọ́n ń bọ Ifá wọ́n ń bọ Ògún wọ́n ń bọ àwọn ọ̀rúnmọlẹ̀ gbogbo nǹkan tí wọ́n ń bọ wọ̀nyí wọ́n ń pẹ̀tù sílùú ni kí gbogbo ìlú kó lè máa rọ̀ wọ́n ń já ewé ẹ̀rọ̀ sílùú kó lè tutù kó tutù dódó kó tutù níní ilé Olúwẹ̀rí kó má bàa gbóná ìlú wa ò ní gbóná òdì kò sì ní tutù òdì láṣẹ Ọba mi Èdùmàrè ìyẹn ni ìlú Èkó tó jẹ́ ìlú Àwórì ló fi ń tùbà ló fi ń tùṣẹ á sì máa tùbà á máa tùṣẹ ni kò ní bàjẹ́. a bá ń sọ̀rọ̀ nípa ọdún ìgúnnukó tìlú Ìjẹ̀ṣà-Tẹ̀dó ó yẹ ká lè kí gbogbo ẹni tó tọ́ àtẹni tó yẹ ká dúpẹ́ lọ́wọ́ wọn ká kí wọn fún ọdún kán kú ìyèdún gbogbo ẹgbẹ́ tápà ti Ìjẹ̀ṣà-Tẹ̀dó àkí gbogbo yín ẹ kú ọdún ẹ kú ìyèdún àṣọdúnmọ́dún àròkọ ẹ̀yin tẹ́ ṣọdún yìí lẹ́ ṣe tẹ̀mí rí i pé wọ́n tún ti gbé àrà míì sí aṣọ òkè ni wọ́n tún fi ṣèpèlé lé orí ìmúra wọn yìí kò ní bàjẹ́ alájì ni ẹ̀ ń wò yìí ẹ̀wọ̀n lẹ́rí tí wọ́n ń náwó fáwọn ìyàwó ilé àwọn lẹ́rí tí wọ́n wà ńbẹ̀ àti àwọn ọmọ tápà tó kù àbúrò alájì lẹ́rí tí wọ́n ń ná owó ọdún kí ọdún yìí tún ṣojú gbogbo wa tẹ̀mí náà á ṣojú wa. lẹ́yìn ìgbà tí wọ́n ti wọ́ igi káàkiri tí wọ́n ti lọ sílé ẹbí ará ọ̀rẹ́ ojúlùmọ̀ wọ́n ti padà dé ojú agbo níbi tí ìgúnnukó ti máa pagbo tí wọ́n ti máa ṣeré ibẹ̀ lẹ́rí tí àwọn àlejò ti jókòó ṣẹ̀gẹ̀ṣẹ̀gẹ̀ yìí wọ́n ti ta kanopi lọ àga ti lọ rẹ́rẹ́ gbogbo nǹkan ti wá bẹ̀rẹ̀ sí ní dùn.
àwọn èèyàn ńláńlá àwọn èèyàn jàkọ̀jàkọ̀ lẹ́sìn wọ́n kàlẹ̀ yìí tí gbogbo wọn tí wọ́n wá ṣe ọdún pẹ̀lú àwọn ìjẹ̀sẹ́tẹ̀dó ẹ ti ń wojú wọn ṣẹ̀gẹ̀ṣẹ̀gẹ̀. ẹjá lọ gbọ́ àti wà lójú agbo báyìí àwọn olórin wọ́n ti wà ń kàlẹ̀ tí wọ́n ń kọrin ìgúnnukó ká tún wo bí gbogbo nǹkan bójú ṣe ń lọ. yeyeye o ayeye mama mi ìṣègùn náà yeyeye wá sí mi wá yeyeye. bàbá mi gúnnú ló lókun sóbò ẹ ṣe so lọ́wọ́ gúnnú. ẹsẹ̀ gúnnú lókun sóbò ẹ ṣe so lọ́wọ́. túndé túgùn lókun sóbò ẹ ṣe so lọ́wọ́. Maliki tunu lókun sóbò ẹ ṣe so lọ́wọ́ gúnnú. ayé bàbá tí mo ní lógo ẹ ṣe so lọ́wọ́. ayé gúnnú kò lókun sóbò ẹ ṣe so lọ́wọ́ gúnnú. kéré àlọ́ kúrò dòdò kéré àlọ́. sájànú wọ kéré àlọ́ màmá mi. májì dòdò kéré kúrò dòdò kéré àlọ́. àjèkó onúkó àjèkó ẹjẹ máa bọ àjèkó wétoko. ẹjẹ máa bọ àjèkó wétoko. ẹjẹ máa fọ àjèkó wétoko. sábà nínú bá yeyeyeyeye ayeyeye. ìṣe mọ́lẹ̀ yà ayeyeye o ayeyeye. Oya koro gajile. Oya koro gajile. Oya yemujo yemujo. Aṣèmi wo yemujo aláyídé yemujo bàbá mi ni. Aluwo gbọ́dọ̀ gàyílé, Ìjẹ̀ṣà gbọ́dọ̀ gàyílé, Ìjẹ̀ṣà tẹ̀dọ̀ gbọ́dọ̀ gàyílé, Pàkọ́lì gbọ́dọ̀ gàyílé, Ẹ̀pẹ́ tẹ̀dọ̀ gbọ́dọ̀ gàyílé, Bàrígà gbọ́dọ̀ gàyílé, Ìlàsàn ní Ìbàjẹ́ gbọ́dọ̀ gàyílé, Àjẹkọ́ gbọ́dọ̀ gàyílé. Donu ko ye mujo bàbá mi. Ayé àwọn ọjọ́ ní gẹ́gẹ́ yẹ kó. Alhaji Ashimiu Abiodun Saka àwọn lẹ́rìí tí wọ́n ń jó yìí. àwọn ni olórí onígunukó tó jẹ́ ìdáàsó nílùú Ìjẹ̀ṣà-Tẹ̀dó oníbàjẹ́ fún yín o àṣeyí ṣàmọ́dún lóòrèkóòrè lọ́dọọdún ni a máa ń ké sí wa káwa ọ̀yá àti fẹ́ ṣọdún àwa náà sì máa lọ láti lọ ká gbogbo ọdún wọn lẹ kí gbogbo èèyàn lè máa rí wọn lè máa jẹ àǹfààní ẹ̀ kí ẹgbẹ́ ìgunukó àbí ọdún ìgunukó wọn bá parẹ́ bí àwọn eléégún bọ́n ṣe ń ṣe tiwọn lóòrèkóòrè àwọn náà wọ́n ṣe tiwọn bẹ́ẹ̀ kò ní sùn yín ṣe kò ní bàjẹ́ fún yín aláàjì ẹ ti fẹ́ lọ́wọ́ máa rí ibi òní kẹ́yìn ayọ̀ àwọn ní ọdọọdún là ń rógbó ọdọọdún là ń ráwùsá ọdọọdún là ń rọmọ lórí àti àdìmọ̀ pé owó ńlá lálẹ́ ná ẹ fi ń ṣọdún yìí lọ́dọọdún lẹ́ẹ̀ máa wà ọ̀wọ́n náà ń lọ máa ṣẹ́gi lájẹ́ láti lè ṣe wa ń bí Lutasima Record International wọn ní kí n ṣàwò ìwúre fún yín pé ọdọọdún pé ọ̀wọ́n rẹ̀ lọ máa ṣẹ́gi lájẹ́ ìwòrí ńlọ máa là kó làṣọrọ̀ ògbìbì kan ó gorí ìrókò ó kégbẹ́ yẹn tán Ọ̀rúnmìlà dá lóhùn ó ní alájí ẹni òní là kínú bí ní alájí ẹ̀ràjẹ́ mú ṣòkù ẹ̀ràjẹ́ mú ṣedẹ ẹ̀ràjẹ́ mú ná ẹ̀ràjẹ́ mú lò ẹ̀là àwòrì ajẹ́kẹ́ ẹ̀ràjẹ́ fi tọ́mọ èní kankan báyìí la máa ń dín fánilé àdúrà ọ̀gọ́jọ́ ìlà là ń gbàgbọ́ lójú fẹ́ ọjọ́ méje ní wùbù là ń gbóhùn alájogun òun Ọ̀rúnmìlà dá pàtó dájà tì lẹ́nu bá náà wọn náà wọn ò ní bá fáṣe lójú fẹ́ Ọ̀rúnmìlà nírọ́ ni wọ́n ń pa ike náà ń ṣe wọn kí n dákẹ́ tó wọn ní dáyé dáǹkan yín láṣẹ ọba mi Èdùmàrè Alhaji Ashimiu Abiodun Saka àwọn lẹ́rí tí wọ́n náwó fáwọn olórin yìí kò ní bàjẹ́ ẹja tó gbádùn ara wa díẹ̀ kí mi náà fi dá tọ́ mi kò ní bàjẹ́ àwọn ogunukó lẹ́rí tó ti ń jóye o. ayé bàbá tí mo ní lógo àlejò lọ́bọ̀. ayé gúnnú kò lókun sóbò ẹ̀ṣẹ̀ sọ lọ́bọ̀ gúnnú.
kúrò dòdò kéré àlọ́. Sájànú wọ kéré 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 àlọ́ màmá mi. Májì dòdò kéré kúrò dòdò kéré àlọ́. Ẹ jẹ́ máa bọ̀ jì kówé tókó. Ẹ jẹ́ máa bọ̀ jì kówé tókó. Ẹ jẹ́ máa fọ́ jì kówé tókó. Aṣíbíù ewé àbámi àmì. Omi àmì. Bàbá mi lábọ́lábò fi ta sọ́gbéra o. Gónú kò fi ta sọ́gbéra o. Gónú ló kú sọ́bù ẹ̀ ṣètò lábògùnù. Mo sì bọ̀ wá gónú kò ló kú sọ́bù ẹ̀ ṣètò lábò. Ìṣe mọ́lẹ̀ yé gónú ló kú sọ́bù ẹ̀ ṣètò lábògùnù. Bàbá yálò wọ́n bá wọn dá sí. Sánága pé kú tí yé olúwa sì wá wá o. Ìsàgá pé kú tí yé olúwa sì wá wá. Ayé mama o, ayé mama o. Maliki sọ ayé mama mi, ayé mama o. Asagara wa saludo sati aluwo mele. Sadu aluwo mele. Àwọn ọmọ tí wọ́n wá ń bọ̀ láti kó ìwúgi àwọn lè rí tí wọ́n ń fún ní owó yìí lẹ́yìn ìgbà tí wọ́n ti pé igi sílẹ̀ ní kúso ẹ rí i pé wọ́n ná owó fún wọn pé wọ́n kú ọdún wọn kú ìyèdùn àṣọdúnmọdún àròkò ẹ̀yin tẹ́ ẹ ṣe tọdún ilẹ̀ ṣe tẹ̀mí ẹ máa lé sí ni ẹ̀ ní dín aṣọ̀bàmí Èdùmàrè. Bàbá yálò bàbá wọn dá sí àwa o. Mílíkì Sùsánà gàpé kó tó yẹ olúwa sì wá wá ní. Ìṣègùn náà ayé yèyé. Ìṣe mọ́lẹ̀ ayé yèyé o, ayé yèyé. Ìgbàdùn fún ayé yèyé ayé yèyé. Wọ́n ti dòdò ayé yèyé o, ayé yèyé. Sábà nínú kọ́ ayé yèyé ayé yèyé. Ìṣe mọ́lẹ̀ ayé yèyé o, ayé yèyé. Oya kóró gàyílé. Oya kóró gàyílé. Oya yémújó yémújó. Àṣèmí wò yémújó aláyídé yémújó bàbá mi ni. Aluwo kóró gàyílé. Ìjẹ̀ṣà kóró gàyílé. Ìjẹ̀ṣà tẹ̀dọ̀ kóró gàyílé. Pàtọ́lì kóró gàyílé. Ẹgbẹ́ tẹ̀dọ̀ kóró gàyílé. Bàrígà kóró gàyílé. Ìlàsọ̀ ní ìbàjẹ́ kóró gàyílé. Àjẹkọ́ kóró gàyílé. Gónú kó yé mújó kò mújó bàbá mi. Ayé àwọn ọjọ́ ní gẹ́gẹ́ yẹ kó. Èmi jọ ní gẹ́gẹ́ yẹ kó mọ́ mi jọ lóró mi. Gónú kó jọrọ mi o. Gónú kó jẹjọ lóró mi ni. Ó jọ lóró mi o. Olókòkò táyé lòlú o. Amákàyídé táyé lòlú bàbá mi. Olókòkò táyé lòlú o. Aṣímẹ̀wò táyé lòlú bàbá mi. Sánága ìsàgá pé kú tí yé olúwa ṣì wá wọn o. Ìsàgá pé kú tí yé olúwa ṣì wá wọn o. Ó yá bàbá kó. Oya
mo ní bàbá gònú kò bàbá kò dáná kì í sábà. Ònú kò bàbá kò bàbá kò. Yandoro sàkànjì kè yandoro ó pè yandoro dàbò. Ẹ jọ̀wọ́ pé kọ́ni kó má dẹ̀ kọ́ni kálámù. Ẹ pé kọ́ni kó má dẹ̀ kọ́ni. Ta ló fẹ́ jíṣẹ́ ọlọ́run ọba lọ́wọ́ jẹ́sà? Ta ló fẹ́ jíṣẹ́ ọlọ́run ọba lọ́wọ́ síbíwù? Ẹ̀yin tẹ̀ ń ro pé pàṣọ́gùnù kò yẹ gbẹ́rẹ́ ni. Èmi tí mi ṣàwò lọ jẹ́ gbọ́nà o. Ẹni tó bá ṣàwò lọ ẹ̀jẹ̀ máa wálé. Àṣìbí wa ni tó bá ṣàwò lọ kọ́ máa wọlé. Ẹ̀jẹ̀ wa ni tó bá ṣàwò lọ kẹjẹ́ máa wọlé. Ayé sokoko sokoke. Ẹ jọ̀gbọ́ ta ló gbé mi wá bí kẹsàn fún wọn kọ́gbọ́. Ta ló gbé mi wá bí kálánù kẹsàn fún wọn kọ́gbọ́. Àjẹsà o. Àṣìmí wò sí amánusẹ́tì ló gbé mi wá bí. Ẹ̀jẹ̀ òjìdá o ẹ̀ làwọn bàbá mi yé ayé àwọn ẹ̀la. Ẹ̀jẹ̀ ẹ̀ làwọn bàbá mi ẹ̀ làwọn bàbá mi. Ọbalu ayé pẹ̀lú ọjà bó ṣe bá ṣeré ìgbà tí mo ti pẹ̀lú ọjà. Aki state chairman bàbá wa Múdà Láyìndé tí wọ́n jẹ́ alága onígunukó ti gbogbo ìpínlẹ̀ Èkó lápapọ̀. Tá bá lọ sí Etí Ọ̀sà alága ti bẹ̀ ní Fatai Musa akí wọn pé wọ́n kú ọdún. Ìkòròdú chairman Aláyìndé akí àwọn náà. Tá bá lọ sí agbègbè Àgbádárìgì alága ti bẹ̀ ní bàbá wa Kẹ́hìndé Dáúdù ẹ kú ọdún. Olú ọmọ tìlú Òkòkò akí yín ẹ kú ọdún ẹ kú yèdún àṣeyí ṣàmọ́dún. Lagos Island náà ń kọ́ akí àwọn náà gbogbo wọn àtọmọ onírúnukó àtàlága wọn akí gbogbo wọn kò ní bàjẹ́. Ẹ jẹ́ ká tún kí àwọn èèyàn tó kù síwájú. Ẹ̀pẹ́tẹ̀dó mainland division bàbá wa Suraju Muritala àti gbogbo olóyè àti gbogbo ọmọ ẹgbẹ́ onígunukó àkí gbogbo yín. Ndaso Obèṣe Nájímù Tìjání àkí yín. Ìyá ọba Àmúwò Chief Mrs Shakirat Ògúndáìró ìyá òòṣà orílẹ̀ Ìgànmú àkí ẹ̀yin náà. Àkí olóyè Wókè Àjàyí Bẹ̀m̀bẹ́ àkí àwọn náà. Gbogbo ìyàwó ilé ti Ìjẹ̀ṣà-Tẹ̀dó àkí gbogbo yín ẹ kú ọdún ẹ kú ìyèdún o. Gbogbo àwọn ọmọ yín ló máa ṣoríire ẹ̀ là ẹ̀ yè. Ọmọọba Adéníjì Midway Investment àkí yín. Chief Afọlábí Akíndélé Aluwo ti Bàrígà Asimọ Jagunmólú àkí yín. Aluwo ti Ìjẹ̀ṣà-Tẹ̀dó Chief Mrs Idayat Blessing Aluwo ti Ìjẹ̀ṣà-Tẹ̀dó Chief Mrs Idayat Bisiriyu àkí ẹ̀yin náà pé ẹ kú ọdún ẹ kú ìyèdún. Ẹnjìníà Bàbá Lékan àkí ẹ̀yin náà pé ẹ kú ọdún ẹ kú ìyèdún. Idris Sofianu Májèhóbàjẹ́ ti Ìjẹ̀ṣà-Tẹ̀dó àkí yín. Bákan náà ni àkí kábíyèsí ọba wa Aláyélúwà ọba Abdulkabir Agbábíàká Àyìnágbẹ̀tọ́ Ìlúfẹ́mi lóyè ọsọlọ tìlú Ìsọlọ̀ kábíyèsí Aláyélúwà o ìlú Ìsọlọ̀ ní bàjẹ́ o gbogbo Ìjẹ̀ṣà-Tẹ̀dó kò ní bàjẹ́ láṣẹ ọba mi Èdùmàrè. Bákan náà la kí Alájà Fàlí Adéyẹmí ìyá ẹgbẹ́ èwe àkí ẹ̀yin náà pé ẹ kú ọdún ẹ kú ìyèdún. Gbogbo ọmọ ní ìgunukó pápátá káàkiri àgbáyé àkí gbogbo wa pé a kú ọdún a kú ìyèdún tìlú Ìjẹ̀ṣà-Tẹ̀dó yìí. Ànífọdún yìí ṣàṣemọ́ a máa ṣọdún nígbà ni. Àṣìmẹ̀wò yẹ̀wò náà gbẹ́dọ̀lò ìdàkùtù yẹ̀wò náà gbẹ́dọ̀lò ni ìdàsọ yẹ̀wò náà gbẹ́dọ̀lò èṣùkùn yẹ̀wò náà gbẹ́dọ̀lò ayé èèyàn máa nà dàwó ayé mọ̀nàmọ́ná dàwó. Aráyé o á ṣìwòye sànàgàdé wọ́dà kàmádé sáwọ́.
naga dewo naga adesa o àṣìwé wù ó mú wẹ̀ owó ojú odò. ìṣe ìmọ̀lẹ̀ yé ó mú wẹ̀ ó bàbá tí mo ní ẹ wojú odò. ojú ọ̀rọ̀ ni a máa wẹ̀ a máa rókèrè ní ojú odò kì í kúkú omi o. bàbá mi ojú odò ìkúkú omi o. àṣírí wù kéde náà wẹ̀ jíyà o. sọ́kò wà lóko. gẹ́gẹ́ báyìí máa ń wò lọ́dọọdún bó ṣe máa ń rí àti ń lọ síbi àrà tí ìgúnnukó máa ń dá lọ́dọọdún. ìgúnnukó tá a mọ̀ ní ọmọ ọlọ́dún ọlọ́dún gbọdún òun lè rí tí ó ti bẹ̀rẹ̀ sí ní múra yìí ẹ ti ń wò ó ẹ jẹ́ ká wàrà ló máa dá. ìlú Ìjẹ̀ṣà-Tẹ̀dó wọn a máa sin ìgúnnukó dáadáa wọn a máa ṣòṣe dáadáa eégún onídán nìkan la rí tó máa yíṣọ ìgúnnukó ẹ̀rí bó ṣe yí múso mo ṣe múso fún ìgúnnukó ẹ̀rí bó ṣe wálẹ̀ gbogbo àkàlẹ̀ gbádùn ẹ̀ dáadáa òun lẹ ti rí ìyáṣọ tuntun tí ọmọ ọlọ́dún tó gbọdún tó lò lọ́dún yìí tó pààrọ̀ sí òun rèé àṣẹ ìṣàmọ́dún o àṣàmọ́dún ṣẹ̀mí ìlú Ìjẹ̀ṣà-Tẹ̀dó kò ní bàjẹ́ gbogbo ọmọ onígun pátápátá aṣọ ọ̀pọ̀lọpọ̀ ọdún ànífilẹ̀ ìṣàṣemọ́ àmàṣọdún nígbà láṣẹ ọba mi Èdùmàrè. àṣìkálẹ̀ tí wọ́n rororo gónú kó ló kú sóbò ẹ ṣe sọlábò gónú. àjàwọ́ gónú ló kú sóbò ẹ ṣe sọlábò. ẹ má jẹjẹ kó wọlé gónú ló kú sóbò ẹ ṣe sọlábò gónú. ayeyeyeyeyeyeyeye ìṣe máa lè yé ayeyeye o ayeyeye bàbá mi ayeyeye o ayeyeye. a fi àsìkò yìí a fi kí gbogbo àwọn tí wọ́n tẹ̀lé Aluwo wá láti ìlú Òṣòdì a kí gbogbo yín o Oníkòyí Alápẹ̀ní Àrípẹ̀kun Awo àti Gbàlẹ̀ Akéwé àti gbogbo àwọn tó kù ká máa bára wa ṣe ni èèyàn ló ń bá èèyàn ṣe tiẹ̀ Jagun tìlú Ìgọdò àkíyẹ̀yìn náà pé ẹ̀kú àdúró ti dábàwò àtẹlẹ́gùn àtọ́nígunukó kí gbogbo oníṣẹ̀ṣe kí gbogbo akájọ máa bára wa ṣe Ọlọ́jẹ̀ tìlú Ìtìrẹ́ àkíyẹ̀yìn náà ẹ̀kú àdúró ti akú ọdún akúyèdún o ká máa bára wa ṣe èèyàn ló ń bẹ èèyàn ṣe tiẹ̀ o. ọyà ṣe bọ́ ètò ló ṣẹ́kù sọ́dọ̀ mi. bàbá mi ò ṣòro wá ṣòro lé o àgbẹ̀ ọmọ tàgbà ṣòro ilé o àgbẹ̀. ẹ jọ̀wọ́ ṣòro wá ṣòro ilé o àgbẹ̀ Ìjẹ̀ṣà ṣòro ilé o àgbẹ̀. àṣìmí ewu kò máa yàn kú o Aluwo kò máa yàn kú o ẹ jọ̀wọ́ Ìjẹ̀ṣà kò máa bàjẹ́ o gbogbo àyàngalú kò máa yàn kú gbogbo lọ́wọ́ ni. gbogbo lọ́wọ́ bàlá mi yọ lókè ní gbàgbé mi ṣàwò. kunu kò lálá mi yan lókè ibi mo gbé ṣàgbógunú. ó yá àkókò kò sùn ó kọ rí ológun kò sùn ó yá ṣó ìtì ẹgẹjẹ kò wá sùn ó yá ṣó. ó yá bẹ́wúrọ̀ sí lè wọ̀ ọ́jẹ́jẹ́ o ó yá bàgùdọ̀ sí lè wọ̀ ọ́jẹ́yà o èmi ò máa ní ìṣílẹ̀ wọ̀ ní tèmi ó ní ìṣílẹ̀ wọ̀ ní tèmi. ó yá mo ti gbé lálá ìlòdè mo ti gbé lálá ìlòdè. ó yá ǹdàdà bèlè bá gbógun ǹdà wà bèlè.
wà bẹ́ẹ̀ rọ́jìrọ́jì níbalẹ̀ o iná ya bọ̀lú náà o rọ́jìrọ́jì níbalẹ̀ o táwa fojú kanábì kí náà fi ṣe àwa ó máa jọ ó gbọ́gbọ́ mẹ́ta máa rọrọ. ẹ̀rí bí àwọn ògùnnukó bí wọ́n ṣe ń lọ bí wọ́n ṣe ń jó ìlú méjì ní ìgúnnukó wọ́n máa ń gbádùn dáadáa bẹ̀m̀bẹ́ ìyẹn tí wọ́n bá ń wọ̀lú ìkòkò ìyẹn tí wọ́n bá wà níbi tí wọ́n ti ń ṣeré tí olórin kan máa kọ orin sí ìkòkò táwí ìlú tí wọ́n máa ń gbé wọ́n máa jókòó tí wọ́n á kó kan lé ni wọ́n máa wá gbà ní àgbámọ́lẹ̀ ó ní àwọn tí wọ́n ń lù ó ní lílu ẹ̀ mímọ́ lù ọwọ́ àwọn tí wọ́n ń lù ló wà ìjà tó gbádùn rẹ̀ díẹ̀ sí kọ́ máa dúró kọ́ máa bẹ̀sẹ̀ kọ́ máa dúró ṣe mọ́ lè jẹ́ kọ́ máa rọ̀ṣẹ̀ eré tètè lọ́sọ̀ táwa ni iṣẹ́ ìbáni o àfòwúrọ̀ ṣáṣímì odò ọba ni àfòwúrọ̀ pọ́n ẹsẹ̀ wọn méjèèjì. ìgúnnukó lẹ́rí tí ó ti ń ṣe àdúrà lédè tápà lè ń pe tí ògbufọ̀ ẹ̀ tó ń tú fún gbogbo àwọn èèyàn tó wà ń kalẹ̀ àdúrà gbogbo ló máa gbà o. wa pé a kú ọdún a kú ìyèdún gbogbo àwọn èèyàn lẹ́wọ̀n tí wọ́n jókòó lọ yìí tinú wọn dùn táyọ̀ wọn kún ní ọdún tó bá wa láyọ̀ àtàláfíà ara wọn ń jẹ wọn mu kò ní bàjẹ́. ọdọọdún ni ẹ̀ ń wò bí a ṣe máa ń rí bí ọdún ṣe ń lọ nílùú Ìjẹ̀ṣẹ́tẹ̀dó a tún kí aláàjì dáadáa aláàjì Àṣìmíò Abíọ́dún Sàká Ìdáàsò ti ìlú Ìjẹ̀ṣẹ́tẹ̀dó akínyìn ẹ kú ọdún o àwọn ni wọ́n gba gbogbo àlejò báyìí fún ti ọdún Ògúnnukó tó ń lọ lọ́wọ́lọ́wọ́ yìí akí wọn pé wọ́n kú ọdún wọn kú ìyèdún ọdọọdún lẹ́ẹ̀ máa wà tọ́lọ́dọọdún lẹ̀ wá ń wà ẹ ṣe pẹ́pẹ́ ń bẹ̀ o òòṣà Ògúnnukó á gbé ẹ̀yìn náà á gbé yín láṣẹ ọba mi Èdùmàrè gbogbo ohun tẹ́ bá dáwọ́lé á máa yọrí sí rere ni tẹ́ bá nẹnu wọ́ ẹ̀ máa rí mú bẹ́ẹ̀ bá nẹnu ẹ̀ máa rí èèyàn pè àbíkú àgbà ò ní sọ lédọjà lọ́dọ̀ yín o ẹ ṣe púpọ̀ ń bẹ̀ wọ́n wá ní kí n tó dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tẹ́ wá láti wá bá wa ṣe ọdún wọ́n ní ká dúpẹ́ lọ́wọ́ gbogbo yín pé ẹ ṣe ẹ kú àdúrótì a kú ọdún a kú ìyèdún wọ́n kí wa lọ́kùnrin lóbìnrin lọ́mọdé lágbà lónílé lálejò bó tẹ̀ jẹ́ pé a lè máa dárúkọ gbogbo wa níkànkan èjèèjì gbogbo wa tá a wá àkí gbogbo wa pé a kú ọdún àṣèyí ṣàmọ́dún àṣàmọ́dún ṣẹ̀mí o a máa ṣọdún nígbà nígbà ni láṣẹ ọba mi Èdùmàrè. Sọ̀rọ̀ fún jẹ́ kó pọ̀ létí wájú
Ìṣe máa lè yẹ mo bá gbọ̀nù kó nídìílé bàbá mi, mo bá gbọ̀nù kó nídìílé ìyá mi. Kí ló wá jẹ́ ta lè ṣe ra wa lọ́kàn? Ẹ bá jẹ́ ká sọ̀wọ́ pọ̀ ká fi ra wa ṣọ̀kan o. Ẹni bá sùn kojú o, gbọ̀nù kó gbòòyà, ẹni bá sì kojú yà o. Kojú ẹni bá sùn kojú gbọ̀nù kó dákọ̀gbòòyà. kí gbogbo ọmọ tápà lè ń pe ẹjẹ tó lọ sórí kí wọn torí ọmọ tápà lè ń pe ọ̀tẹ̀tẹ̀ ọmọ àfòwọ́rọ̀ gbáṣọ mórí gírígírí. A máa sọ pé ìbá bàbá òbí ará lódò ó ń lòdù ẹni agbádá yẹn ló lẹ́ṣin jẹ̀wọ̀n ẹ̀ṣọ́ yẹn tápà ọmọ ẹgbèje ìlẹ̀kẹ̀ olúńlọ́kùn ò gbọ́dọ̀ jẹpo àbọ̀sà wọn ò gbọ́dọ̀ jiyọ̀ òfu ni wọ́n ń jẹ láre fún ọ̀gọ́ ṣáńlọ́gọ́ máa fọ̀gọ́ mi yọnu ṣálùtì máa fojì ọ̀pọ̀ tẹ́lẹ̀ fọ́ mọ̀gàmọ̀gà gàdàgodo ni tápà ń ṣẹ̀ṣọ́ ńlé olúbísí àyè tápà ló ń wẹ̀ mí òkú tápà kan òun mi rí torí tí tápà bá kú wọ́n ní ká bá wọn wó tutù òwú ká bá wọn wá fara oyin òtútù òwú ti dọ́jà ó dọ̀pọ̀ afárá oyin ti dọ́jà ó dọ̀ wọ́n gógó tá a bá rò òtútù òwú tá a bá rá fara oyin ta ni ò bá ní gbẹ́lẹ̀ lógìdó lálélú ọya tá a bá rẹ́ni bá ní gbẹ́lẹ̀ lógìdó lálélú ọya ta ni ò bá ní sòkú tápà lógìdó lálélú ọya ẹ jẹ́ ká tún lọ gbádùn orin ká tún wo bí ọdún bó ṣe ń lọ sí òní bàjẹ́ látẹnu olórin wa. Bàbá mi ẹ ò lọ, abẹ́ ò lọ èrò kájọ là o. Ẹ ò lọ o, bàbá ò lọ èrò kájọ là. Àwọn làdé làwọn lọ, làwọn lọ o. Àwọn làdé làwọn lọ o. Ayé bí olú o, abádé wọlú akọ. Ọ̀nà kó bí olú o, ọmọdé wọlú akọnu. Eni láìsùn, Ìjẹ̀ṣà tẹ̀dọ̀, eni láìsùn, kẹlẹ́wúrẹ́ mẹ́wúrẹ́ so, alágùtàn mágùtàn so, kálá ìgbọ́dọ̀ mọ́ra ìgbọ́dọ̀ so, eni láìsùn. Kẹlẹ́wúrẹ́ mẹ́wúrẹ́ so, kálágùtàn mágùtàn so. Akabalura eni láìsùn, eni láìsùn, eni láìsùn, kẹlẹ́wúrẹ́ mẹ́wúrẹ́ so, kálágùtàn mágùtàn so, kálá ìgbọ́dọ̀ mọ́ra ìgbọ́dọ̀ so, eni láìsùn. Ọ̀jẹ̀kó Gunúkó Ọ̀jẹ̀kó Ẹgbẹ́tẹ̀dọ̀ Ọ̀jẹ̀kó Makọ́lì Ẹ̀gbẹ́kó Ìjẹ̀ṣà Ọ̀jẹ̀kó Oníṣìgìdì Ọ̀jẹ̀kó Bàrígà Ọ̀jẹ̀kó Ìlásàn Ọ̀jẹ̀kó Ìrókàwẹ̀ Ọ̀jẹ̀kó Ìkúọ̀tà Ọ̀jẹ̀kó ẹ̀jẹ̀ máa fọ Ọ̀jẹ̀kó wẹ̀jọ̀kó. ẹ̀jẹ̀ máa fọ Ọ̀jẹ̀kó wẹ̀jọ̀kó. ẹ̀jẹ̀ máa fọ Ọ̀jẹ̀kó wẹ̀jọ̀kó. Ìyálóde
ọ̀jẹ̀kó màmá mi ọ̀jẹ̀kó àṣìmíwò ọ̀jẹ̀kó ìrókò àwẹ̀ ọ̀jẹ̀kó ìjẹ̀ṣà ọ̀jẹ̀kó ẹ̀jẹ̀ máa wọ̀ ọ̀jẹ̀kó wẹ̀tòkó onúkó ewé bàmí bẹ̀yìn mi ló ṣàtúnṣà ooo má dàgbò yànnà ló ṣàgàgàn ni má dàgbò yànnà ló ṣàgàgàn ló ṣàtúnṣà bẹ̀yìn mi ló ṣàtúnṣà bẹ̀yìn mi ooo ló ṣàtúnṣà ooo ló ṣàtúnṣà bẹ̀yìn mi ló ṣàtúnṣà ooo má dàgbò yànnà bọ̀lọ̀ gàgàn má dàgbò yànnà bọ̀lọ̀ gàgàn. Ayáláyé ìṣèwọ́dọ̀ wà dájíjì Sàgádì ewọ́dọ̀ gan wo gàlá òyà o. Ìjẹ̀ṣà sànà gámọ̀dé ewọ́dọ̀ gan wo gàlá òyà o. Ayáláyé yéyé ìṣèwọ́dọ̀ ìdásókìdì bó yéyé ìṣèwọ́dọ̀. Ìdásókò akíyọ̀dé yéyé ìṣèwọ́dọ̀. Ìṣèwọ́dọ̀ sànà gámọ̀dé ewọ́dọ̀ gan wo gàlá òyà o. Ọ̀nà kọ́dọ̀ tí ká máa ṣe wà kó yé wà wíwí o. Dókàrí kò tí ká ṣe wà kó yé wà gbèrè yé wà náà bíbí jù. Òṣì ká ṣe wà kó yé wà jò. Ayé ní Ìbàdàn o. Ayé wá bá wà jò. Ìjẹ̀ṣà tẹ̀dọ̀ ní Ìbàdàn o. Ayé o ayé wá bá wà tẹ̀ àtìlà bólódé ṣò. Ìjẹ̀ṣà tìlà bólódé ṣòdé. Ayáláyé omi jòrò omi jò. Ìjẹ̀ṣà omi jòrò omi jò. Ọ̀yà omi dúdú omi dúdú. Omi dúdú fojú dàdó. Ó fojú dàdó kò ṣe rẹ̀ ṣọ́. Ayé kò ṣe rẹ̀ ṣọ́ kò ṣe rẹ̀ o. Kò ṣe rẹ̀ kí ti pa àwọ̀ o. Ayé omi jòrò omi jò. Áfíríkà fi ṣẹ́gun owó wáyé ya. Áfíríkà fi ṣẹ́gun ní erégun olùkó kó gbọ́ bùkátà o. Áfíríkà fi ṣẹ́gun láyọ̀ bàbá mi. Lágbára Olúwa ó jàre. Wá sọ̀kalẹ̀ nílé ó wáyé ya. Wá sọ̀kalẹ̀ nílé. Ìṣèmọ̀lẹ̀ wá sọ̀kalẹ̀ nílé. Ayáláyé wá sọ̀kalẹ̀ nílé. Ó kàgbà tẹ́gùn yóò kágun lẹ̀ láyọ̀ bàbá mi. Lágbára Olúwa ó jàre. Ayáláyé kejò náà méjìyà o. Soko máa lò gan àti àjòjì o. Alúwo bẹ tí wọ́n ṣèdánwò. Bàbá tí mo ní ṣèdánwò ẹ bá mi kí. Ó yá ní gbangba o. Aṣíbíwù ní gbangba Ayáláyé o. Ní gbangba Alúwo Ìjẹ̀ṣà ní gbangba gbàgbàgbàgbà ní gbangba Bílíkìsù ní gbangba ìyá mi jòjòló ní gbangba Jálùsẹ̀t ní gbangba gbàgbàgbà ní gbangba wọ́n fọlọ́ọ̀rẹ́ mọ́ wọ́n fọlọ́ọ̀rẹ́ mọ́ onúkọ́ ewa lágbàdo jáde ní òkúra dòdò mọ̀gàndó jà o. Kúra dòdò mọ̀gàndó jà o. Onúkọ́ aṣáfinimọ́ dòjà o. Wàdàgọ̀yà wá lé. Aṣáfinimọ́ ni aṣáfinimọ́ dòjà o.
jiyàn lè yé lu o. ayé lu kò jiyàn dáadáa o. gángan lúgọ ìwà ayé yíyẹ inú níní gángan tún wọ́n náà bá mi àlè. inú níní gángan tún wọ́n náà bá mi àlè. inú níní gángan tún wọ́n náà bá mi àlè. gbọdọ̀kọ ọjọ́ ìní la máa jẹ ni. ṣé bàtà ìní la máa jẹ ni o. àmọ́ ayé ènìyàn ó jà sọ́lá o. ọkùnrin olóhùn dúpẹ́ lọ́wọ́ ọlọ́pọ̀lọpọ̀ torí ẹ̀dá tó bá ti mọ nínú màmá pẹ́dá kíkí ẹ àlàáfíà ló fi lé sílẹ̀ àlàáfíà náà máa gbélé kó ní ìyá rẹ̀ ọdún tó ń bọ̀ ìwọ ló máa wá òun ló máa bá ó rí ojú ẹkùn kì í lábúrú ojú òní lábúrú kíkí ẹ ṣe ọkọ àdúró tì ní ọdún ọkùnrin ó ní ìlú bàbá tó ti bí wa lọ́mọ tó bá jẹ tó bá wọn tán tó bá jókòó sórí ẹni ọmọ pẹ̀lú àfikọ́ ní ọ̀dà béèrè. Sokokwe, 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 isapati ishilo, isagabati ishilo, sokokwe, 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 ọ̀nà kó eruku àkùlálà òpè ní àrò bàbá mi. ẹ̀ṣọ̀wọ́ eruku àkùlálà lé ní àrò. ó yá ẹni lòrò ilé. ẹni lòrò ilé. ọ̀nà ẹni lòrò ilé. ọ̀nà kó ẹni lòrò ilé. náwó náwó ẹ ṣé mo dúpẹ́ ó fọmọ ṣeré. bàbá mi náwó náwó ẹ ṣé máa jó bàjẹ́ náwó náwó ẹ ṣé dálúgò ikú tì mọ́ ló náwó ẹ ṣé dálúgò ìbàdí náwó náwó ẹ ṣé mo dúpẹ́ ó fọmọ ṣeré. náwó ẹ ṣé ó fọmọ ṣeré. nọ́mbà ti lọ wí fọba ẹ jọ̀wọ́ wọ́n ti lọ wí fọba. ìṣe mọ́lẹ̀ yé nọ́mbà ti lọ wí fọba. ẹ jọ̀wọ́ nọ́mbà ti lọ wí fọba o. wọ́n ti lọ wí fọba ni wọ́n tún ti lọ wí fọba. bàbá tí mo ní nọ́mbà ti lọ wí fọba. nọ́mbà ti lọ wí fọba. Ìjẹ̀ṣà kò fẹ́ wàhálà o. Ìjẹ̀ṣà kò fẹ́ wàhálà o. Ìjẹ̀ṣà kò fẹ́ wàhálà o. olóríire dà olóríire dà o. bàjẹ́ olóríire dà o. bàbá mi nínú olóríire májò bàjẹ́ nínú olóríire. olóríire ni ẹ nínú olóríire nínú olóríire. àyàngalú ìwọ jẹ́ kàn níbẹ̀ ní tirẹ̀. májò bàjẹ́ ẹ̀yin jẹ́ kàn níbẹ̀ ní tirẹ̀ nínú olóríire. nínú olóríire olóríire ni nínú olóríire. Bálíkì sómi nínú olóríire. Rashida Jalu nínú olóríire. Oníṣìkìdó níbàjẹ́ nínú olóríire. Gẹ́gẹ́gẹ́dẹ́ máa gbọ́ nínú olóríire nínú olóríire. ìṣèmọ̀lẹ́lẹ́ àwọn ajẹ́kọ̀ọ́ níbẹ̀ níta wa. Kásìmíù ẹni jẹ́kọ̀ọ́ níbẹ̀ níṣẹ́ nínú olóríire. Bàtà lámọ̀ débi ní ìsopọ̀ tó lé ayé ìdáná. Oníjẹ̀ṣà fi sòkò, ìkànnì orílẹ̀ àfi
nílùú Ìjẹ̀ṣà Tẹ̀dó wá kí gbogbo àwọn èèyàn wa tí wọ́n wà ń kalẹ̀ ẹ ṣé ẹ kú àdúró tí a kú ọdún akúyèdún o gbogbo ọmọ onígun pátápátá àdúrà gbogbo ló máa gbà o àní fi ọdún àní fi àṣemọ àwọn ògúnnugbo àwọn onítàpá wa ní gúnúsogúnú kàrà ti kan kàrà ejìnà sòkódọ́ńbó eégún ti eégún lọ òṣáájú òṣà lọ ní ti ìlú Ìjẹ̀ṣà Tẹ̀dó yìí òṣáájú òṣà lọ orí ìlú Ìjẹ̀ṣà Tẹ̀dó láti rí tí ìgúnnugbo ti ń pààrọ̀ aṣọ lọ́dọọdún ó tún ti pààrọ̀ tọdún yìí ọdún tó ń bọ̀ náà àtúbà wa láyọ̀ àlàáfíà ara oníbàjẹ́ láṣẹ lọ́wọ́ àmì Èdùmàrè Aláàjì Sàká àdúrà yẹn àgbà o yáàsó gbogbo ìlú Ìjẹ̀ṣà Tẹ̀dó bẹ́ẹ̀ ti fẹ́ lọ́wọ́ máa rí ebi òní kẹ́yìn ayé òṣì òní kẹ́yìn ọ̀rọ̀ fún yín àtẹ̀yìn àti gbogbo ọmọ yín àtàwọn ìyàwó yín àti gbogbo àwọn àbúrò yín pápátá gbogbo ọmọ onígunukó nílùú Ìjẹ̀ṣà Tẹ̀dó ní ṣìṣe ní déréṣe ní ṣìṣe ní déréṣe ń di àbá wọn ní fẹ́ gba oúnjẹ fún yín o ọdọọdún lè má máa wà láṣẹ bá mi Èdùmàrè. ayọ̀ bá kú ọjọ́ yẹn àgbà kó ṣẹ́tẹ̀ bá kú ọjọ́ yẹn ayé o ayé àkúnlá mo sì láyé dọ̀nù wọn ni ayé àkúnlá ayé àkúnlá mo sì láyé dọ̀nù wọn. a ti rí i pé gbogbo ara ti ń gbádùn ẹ̀ bọ̀ a dẹ̀ máa gbádùn ẹ̀ délẹ̀délẹ̀ ni ọdún yìí ò ní jáṣe fún gbogbo wa lórúkọ iléeṣẹ́ Lutasima Record International kí gbogbo wa lọ́kùnrin lóbìnrin lọ́mọdé lágbà gbogbo onígunukó pápátá tẹ̀ tí gbogbo ibi tó hùn nílùú ìpínlẹ̀ Èkó àti nípínlẹ̀ Ògùn àti káàkiri àgbáyé tẹ̀ wá ọmọ ọlọ́dún pọ̀dún ẹ̀rí tó tún ti padà wá dé yìí lẹ́yìn ìgbà tó ti pààrọ̀ aṣọ ó lọ ṣe àwọn ètùtù kan òun lẹ́rí tó tún ti dé ságbo yìí àṣeyí àṣàmọ́dún ṣẹ̀mí ká fi máa gbádùn fọ́nrán tó kù àti orin tó ń lọ nínú ẹ̀ ká máa gbádùn ẹ̀ lọ ní orúkọ aláṣẹ àti olùdarí iléeṣẹ́ Lutasima Record International bí gbogbo àwọn ògúnnugó bí wọ́n ṣe ń ṣeré lọ lọ́wọ́lọ́wọ́ yìí ká lè gbádùn ẹ̀ ká lè fi etí sílẹ̀ ká lè gbọ́ bí àwọn orin wọ̀nyí bó ṣe lọ àwa máa fi ṣe lọ títí nínú fọ́nrán míì láti máa pàdé gbogbo àwọn kámẹ́rámán wa ní ohun ẹ́dítọ̀ ní ohun ọ̀gá wa ń lé iṣẹ́ wa ń bí ọmọọba Lukman Talabi àdúpẹ́ èmi ọmọ yín ọ̀rẹ́ yín olólùfẹ́ yín olóyè Fatai Abíọ́dún Akínbọ́tẹ̀ àrẹgbẹ́ ọmọjọmọlọ tí gbogbo ilẹ̀ Àwórì ológun dúdú barawu ló ń kí wa pé títí nínú fọ́nrán míì ilé ò ní lé wa ọ̀nà ò ní nà wá àní rí òun gbé sọnù bí ò ṣe bí ọmọ ire o ẹ máa gbádùn fọ́nrán tó kù lọ ẹ máa gbádùn orin àti eré àwọn ògùn kó tó kù kò ní bàjẹ́ láṣẹ bá mi Èdùmàrè.